àìsàn kọ́lẹ́rà wọ̀lú, èèyàn mẹ́fà kú, Ogoji wà níléèwòsàn. Ó kéré tán àwọn ọmọdé mẹ́fà ni wọ́n ti jọ́lọ́run nípè báyìí nígbà táwọn bíi Ogoji wà lórí bẹ́ẹ̀dì níléèwòsàn ìjọba agbègbè Jukun nílùú Dídáńgò níjọba ìbílẹ̀ Karim Lamido nípínlẹ̀ Taraba. Aláròyé gbọ́ pé ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí ni kọ́lẹ́rà ọ̀hún bẹ́ sílẹ̀ láàrin ìlú náà káwọn aláṣẹ ìlú yìí sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Ó ti gbẹ̀mí àwọn ọmọ mẹ́fà nígbà táwọn bíi Ogoji wà nílé ìwòsàn báyìí. Alága ìjọba ìbílẹ̀ agbègbè náà ọ̀nàrẹ́bù Sunday Danjos tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn nílùú Jalingo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ ajé Monday ọjọ́ 18 oṣù yìí rọ àwọn olùgbé agbègbè ibi tí àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà yìí ti bẹ́ sílẹ̀ pé kí wọ́n máa wà ní ìmọ́tótó nígbà gbogbo kí wọ́n sì ṣe sùúrù gidi fáwọn aláṣẹ ìlú náà láti wá ojútùú sọ́rọ̀ àrùn ọ̀hún. Ó ní à ń sa gbogbo ipá wa báyìí láti kápá àrùn onígbá méjì ọ̀hún. Kì í ṣohun tó dáa rárá báwọn ọmọdé mẹ́fà ìlú Jukun ṣe kú nígbà táwọn bíi Ogoji tún wà lórí ìdùbúlẹ̀ àìsàn báyìí. Kò sóhun méjì tó fa kọ́lẹ́rà ọ̀hún sáàrin ìlú yìí ju pé omi táwọn èèyàn ìlú ọ̀hún mu kò dára tó. Àwọn aráàlú náà àtàwọn màálùú ni wọ́n jọ ń mu omi nínú odò kan náà báyìí. Ìdí nìyí tí kọ́lẹ́rà ọ̀hún ṣe bẹ́ sílẹ̀ lójijì, ṣùgbọ́n apá wa máa tó ká lágbára Ọlọ́run ọba Allah. Mo máa rí kọmíṣánná ètò ìlera nípìnlẹ̀ wa ká lè tètè káràmásìkí ìṣẹ̀lẹ̀ náà kó tó dohun tí apá kò ní ká mọ́. Kọmíṣánná ètò ìlera nípìnlẹ̀ náà dókítà Dóyà Búmà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn tó sì ṣèlérí pé ìjọba ìpínlẹ̀ náà máa tó gbé ìgbésẹ̀ gidi lórí rẹ̀. Ó ní èèyàn mẹ́fà ló ti kú nígbà táwọn bíi Ogoji ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba agbègbè ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.